عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam, àwọn ará ilé Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo ẹni tí ń tẹ̀lé ojúpọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí ó fi di ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama. Àbí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká wà náà àwọn tí ó lè tẹ̀lé tànábì Muhammad sallallahu alaihi wa sallam ní kọ̀rọ̀ àti ní gbangba. Ọlọ́run kó káwà fún àwọn olóríire náà, iṣẹ́ wọn àti ìwà wọn tí ó jọ tàwọn ẹni rẹ̀ tó ti kọjá. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد. نعم أصي علي lórí ọ̀rọ̀ náà wọ́n níta ló sì ní jẹta ìpé Ọlọ́run bá wá sọ̀rọ̀ subhanahu wa ta'ala. Ó ní walilladhina kafaru bi rabbihim adhabu jahannam wa bi'sal masir. Walilladhina kafaru bi rabbihim, ń bẹ fún gbogbo àwọn tó ṣàìgbàgbọ́ sí Ọlọ́run ọba wọn, adhabu jahannam, ìyà jahannam, wa bi'sal masir, ìní fi lè jù nínú ẹ̀yà tí ìmọ̀ jẹ́yà, ìní fi lè jù nínú ibi èèyàn máa parí ọ̀rọ̀ rẹ̀ sí al-masir, ibi tọ́rọ èèyàn padà gúnlẹ̀ sí, ibi tó burú jù nìyẹn. وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ. يعني تكاد تميز من الغيظ. iná Jahannam Ọlọ́run ròyìn rẹ̀ pé ó bínú. Tó bá ti kọ́ àwọn ọmọ náà ní takad, ó fẹ́ tamayyazu tanfasilu ba'duhu min ba'd. Wọ́n fẹ́ máa sọ pé ẹjẹ́ wọ́n wọ́n bí, ẹjẹ́ wọ́n wọ́n bí. Minal ghayz. Eléyìí náà tún jẹ́ rí wípé àwọn tọ́lọ́run bá dá gbogbo wọn ni wọ́n ń gbọ́rọ̀. سبح له السماوات السبع والأرض ومن فيهن. Ọlọ́run ní تسبح له سبع سماوات السبع، sánmà méjèèje, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ méjèèje, jam'u al-ardu, ọ̀nà ni al-ardu. As-samawat, samawat, jam'u muannas salim àbí bilugatayn. Àwọn ìpè samawat, àwọn ìpè samaat, sí bẹ́ẹ̀ kìrá rẹ̀ ẹ̀ka yìí. Samawat, àwọn ìpè samawat, samaat. Lọ́wọ́dù Qur'an ni samawat. Àmọ́ ilẹ̀, ardu ilẹ̀ kan, ardọ́ni méjì, ardu náà tó ní jámù ardu. Ẹbí fulku, fulkani, fulku náà ní jámù fulku. Jẹ́bọ́lá ti sọ́nà Suratul Baqara mọ́jà wọn yá ní sábẹ̀rẹ̀. Olúwọba dẹ́dà ní inna fi khalqis samawati wal ardi wa ikhtilafil layli wan nahari wal fulki allati tajri fil bahr. Allah ní wal fulki allati
al-fulku law kana mufradan lakana wal-fulki allati tajri fil bahri bima yanfa'u an-nas wal-fulki allati àti ọwọ́n kojú omi lọ́nà àwọn àmì Ọlọ́run bá ní ó jẹ́ pé àwọn kojú omi lè rìn lójú omi wọn sì ní rì nínú àmì Ọlọ́run bá ní ìwọ ń sọ̀rọ̀ gravity pèsò tension kan wá wọnú kìíní kan Ọlọ́run náà ni ó sì gbogbo ẹ ìwọ́n kan explain ìwọ̀n bá tí mọ́ èèyàn bá sì tó náà lè yá tó lè explain so Ọlọ́run ni gbogbo tí ń jẹ́ sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ni wọ́n ń ti àfọ̀mọ́ fọ́lọ́run ìjẹ́ ti wá rí wípé bí ọmọ ni ò bá ṣàfọ̀mọ́ fọ́lọ́run Ọlọ́run ti fọ́ra rẹ̀ wọ́n subhanahu wa ta'ala Ọlọ́run ti ṣàfọ̀mọ́ fọ́ra rẹ̀ àwọn ẹ̀dá Ọlọ́run tí wọ́n rí wọ́n ṣàfọ̀mọ́ fọ́lọ́run wa jaa fi sahih Ànábì ní sallallahu alaihi wasallam Ibrahim alayhi salatu wassalam bá tó wọ Baitul Ma'mun ó ṣe dédé ibi tí Kaaba náà wà ní sama ó lóun rí 70,000 malakin malaika 70,000 wọ́n wọnú Baitul Ma'mun wọ́n ń ṣe náfílà fọ́lọ́run wọ́n wà lọ tò òní kan tó tò yẹn tí ìsújẹ́ ògbìnà òkè àwọn 70,000 ní ò tó wọlé lójoojúmọ́ ìjọsìn wo lọ́mọ ni yóò wá ṣe tí ó wá dàbí pé aláàríwẹ̀ rí kú sí ẹwà obi sọ́mọ̀ sí kún tó ibi mọ́sáàsì náà lànàbí Ibrahim tí wọ́n ṣe náà fílàntì ní sánmà kẹfà ànábì Ibrahim bẹ́ẹ̀ ẹlòmí ilé gbọ́ yí sí pé ṣe bí wọ́n ti gbé wọn sínú kòtò bóò náà ṣe débẹ̀ yẹn ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات يقول لك أمي بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون àwọn eléyìí àjísáàdù wọn ó wà nínú kòtò àrùwá àwọn bẹ̀ sánmà ara wọn ń bẹ nínú kòtò ẹ̀mí wọn bẹ̀ sánmà lọ́dọ̀ Ọlọ́run torí ẹ̀ Ọlọ́run bá sọ gbà wọn ànábì Ọlọ́run sọ̀kalẹ̀ wá bá ànábì ní Baitul Maqdis ní Palestine yẹn Ọlọ́run sọ gbọ́ wọn kalẹ̀ ó ní túnmọ̀ orin tó lórí kan pé asra bika Allahu layla idh malaikuhu war-rusulu fil masjidil aqsa ala qadami ó lè pé gbogbo orin gbogbo ẹ̀kọ́ láìlẹ́kọ́ àwọn nǹkan tí ò bá ṣẹ̀rí àwọn àbẹ̀ in tó dáńbẹ̀ láyọ̀ asra bika Allahu layla idh malaikuhu ìwọ tó jẹ́ pọ́lọ̀ ń gbé ọgbùn sánmà lọ idh malaikuhu Ọlọ́run tó sọ àwọn màláíkà kà ló fi pánà bí lé war-rusulu fil masjidil aqsa ala qadami gbogbo wọn dúró tánà bí lé sallallahu alaihi wasallam ipò gangan nìyẹn ipò tó wá ipò ọ̀dọ̀ Ọlọ́run nípò Ọlọ́run dá àwọn màláíkà àtàwọn ànábì Ọlọ́run tó pé ń bọ̀ ẹ̀dọ́ war-rusulu fil masjidil aqsa ala qadami ànábì wa kẹwọn gbogbo pátápátá olúwa ṣáájú ànábì wa sí Allahu Akbar àtànábì Ibrahim àti bàbá wa Adam ìmánú ó ṣò pé ànábì ní a'lamul anbiya olónímọ̀ jù gbogbo àwọn anbiya sọ́rọ̀ ń ga ló sọ wípé ẹni tó bá nímọ̀ jù náà ìníkẹ̀ ti síwájú asra bika Allahu layla idh malaikuhu war-rusulu fil masjidil aqsa ala qadami war-rusulu fil masjidil aqsa ala qadami ìwọ tó jẹ́ pé gbogbo àwọn ànábì Ọlọ́run ní dúró dè ọ́ ẹwọ́rú yìí bẹ́ẹ̀ wọ́n sallallahu alaihi wasallam ó ní ittakhadhani Allahu khalilan kama ittakhadha Ibrahim khalilan
in tó ga jù tọ́lọ́ fún Ànábì Ibrahim khulla àsúnmọ́ tó lágbára. Ànábì wá ní ittakhadha ní Allah khalila, èmi wulẹ̀ lélẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kama ittakhadha Ibrahim khalila. Ó ní ana khayru bani Adama wala fakhar. Sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tó wù tẹ́lẹ̀ mú nínú èèyàn tí èèyàn sáni ana khayru bani Adam, èmi mú dájú ìkàbọ̀dọ̀ mọ́ bí àdàgbò. Sallallahu alaihi wasallam. Wala fakhar. Ẹni tó tún sọ báyìí ni wọ́n bú àwọn èèyàn fẹ́ máa sọ̀rọ̀ Yunus, Ànábì Yunus alayhi salatu salam, bákan tó rí bọ́lọ̀ sí sọ̀rọ̀ wọn. Ó ní wala tufaddiluni ala Yunus ibn Matta. Ẹmọ́ ni mo dájú Yunus lọ. Sáàbí wà dájú Yunus lọ. Níjọ́ tí Yahudi kan àti Mùsùlùmí kájọ ń jìyàn pé ó ní Muhammadun khairul anbiya, ìyẹn ní bal Musa khairul anbiya. Wọ́n gbé lọ́dọ̀ Ànábì kílẹ̀ òkè ìbásọ̀. Ó ní Musa, ọlá Musa ní sọ́jẹ́. So, Ànábì wá lóòrùn rí Nàbí Ibrahim tí ń fẹ̀yìn ti Baitul Ma'mur ní sánmà kẹfà. Ìwáyà mi wà tó sọ sánmà mi ò, wọ́n bàbá mi fa wàhálà torí wàhálà wà bàbá àwọn èèyàn. Tó ń máa tẹ̀ náà. Yóò àtàkù sílẹ̀. Gbéraga sánmà kẹrin ní. Sánmà kẹfà lè mi sọ. Bọ́sílẹ̀. Nàbí Ibrahim wá fẹ̀yìn tí tó wá yaná fílà tó yíwà dóbẹ̀ yóò tún máa sàfọ̀mọ́ fọ́lọ́un. Jàmá, gbogbo nǹkan pátápátá nínú ìjọsìn ni ó dúró tó bá díjọ́ gbé al-qiyāmah illa dhikrullah. A sì mọ̀ sí ìrántí Ọlọ́run. Ìrántí Ọlọ́run yìí máa dùn gan ọ́. Ẹ má jà fílẹ̀ láyé o. Ẹ má jà fílẹ̀ láyé o. Jàmá, ẹ má jà fílẹ̀ láyé. Àwọn àfáà wọn nìkan méjì ní máa jẹ́ kẹ́mí èèyàn dáa, báwẹ́ kẹ́mí rẹ̀ ó máa ṣáfẹ́ láńfẹ́ kọ́lọ̀mbà fẹ̀mí rẹ̀ mọ́, kò sẹ́ntí ò fẹ́, ẹ tí ò bá fẹ́ ò tí ma tí ń jẹ́ Islam, alẹ́mì yẹn ní taharatul qalb, wọ́n ní méjì náà ni kathratu dhikr wa qiyamul layl. Tó bá fẹ́ kí inkisarul qalb, Ànábì sọ pé kí ni o, qala Allah azza wa jalla, Ọlọ́run sọ pé ana ma'al munkasirati, ìpẹ́ sunkún, ẹ̀rù Ọlọ́run ìpẹ́ bá wọn, ana ma'al munkasirati qulubuhum, mú wà pẹ̀lú wọn. Tọ́lọ́ bá gbọ́n wà pẹ̀lú nǹkan, Umar bin Khattab ní àwọn onísùúrù ọmọ kó èrè lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run dé gbogbo ẹ̀san wọn ládé faqala inni ma'akum, inna Allaha ma'as sabirin, mú wà pẹ̀lú yín. Ọkàn yẹn ti balẹ̀ báwọn, kí ló tó kù? Tí a bá rárí dájú pé tí ń ṣe Ọlọ́run wà pẹ̀lú mi lórí ẹ̀. Àwọn ẹ̀ṣà kí ló kù? Wallahi ọkàn yẹn balẹ̀. Gbogbo bí tí a bá lọ, Ọlọ́run wà pẹ̀lú mi, sáṣe sùúrù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó wá ní gbogbo màláíkà tí ó ń wọnú lé yìí o, tán bá ti jáde tán ìsìn yán fìlà fọ́lọ́run tán, wọn ò ní yóò lọ tó pé yóò tó kàn wá, kò ní kàn wọ́n tí ó fi díjọ́ gbìnà al-qiyāmah. Ìwọ wá yán náà fìlà sọ̀látù dùhà orí yàn. Ṣé ẹgbọ́n tí wọ́n pè sọ̀látù dùhà àwọn tí máa yàn ẹjẹ́ tó fún wa ní nǹkan kan lé ní bóyá ti pọ̀jù gan ní ìjá ṣe wọ́n wùlẹ̀ fún wa ní nǹkan kan mú ẹni náà kàlí òdá wọ́n tó fún yín súnà ẹ̀ tó sí. Téèyàn bá fẹ́ kó mọ́ jẹ haramu mọ́ yá ó ní haramu fi bọ́ lọ́wọ́ mi, ó ń difficult fún mi láti máa yan sọ̀látù dùhà. Sọ̀látù àwàbí ni wọ́n kò mọ̀ túnmọ̀ àwàbí ni ma ya sọ̀látù dùhà pé gbogbo tí lè wò dàrú tó ra yọ ìbá àjẹ́ rákà méjì ma gbìyànjú ẹ̀ sọ̀látù dùhà. Tó bá ti ń fọ́ sí pé next week prayer lè fẹ́ pọ̀ lórí ìlú ìyàwó ni pẹ̀lọ́wọ́ gbìyànjú yẹn sọ̀látù dùhà tó wá jẹ́ kó rí pé wàhálà fẹ́ pọ̀ ní iye tó agbára rẹ̀ bá ká ní mọ́kànsí kéèké agbára rẹ̀ bá máa jùlọ. Sheikh Fẹ́mi rahimahullah wọ́n ní nínú ìbádà tí ò sí kò ní ààlà bí tó lè sí ní sọ̀látù dùhà.
Ibn Umar radiyallahu anhu, Ibn Mas'ud ọ̀sán kama yanzilu fi lè àwọn ọlọ́pọ̀ ìwò lè jí lóòrò àrí ìmì tó rìn lọ́sàn ó ní fa'ana àtàhárá èmi wá máa ń sọ àsìkò yẹn àwọn olùmọ̀ lásìkò dùn àní yóò tó wá bá ó tún bá lẹ́ ìdí náà tún rí ó bá lẹ́ ò bọ́sàn ò lè bá kẹta la ilaha illallah jama'a salatu duha ìjọ tó bá bọ́ lówó èèyàn orí mú bí ṣe máa ń mọ́ má yóò hàn lójú rẹ̀ yóò hàn lọ́rọ̀ rẹ̀ yá èyí orí sọ́lá ìsinmá ìbínú rẹ̀ máa increase nǹkan pọ̀ nù súnà fàwọn náà fi ní pé nǹkan pọ̀ nù súnà jù kẹmọ̀ ṣe bídá nǹkan pọ̀ nù súnà fà Salatu Duha we can continue to explore gbogbo tí bẹ́ẹ̀ Salatu Duha tí àwọn parents wọn transfer it to the next generation ọmọ tó yẹ kó kọ́ béèyàn ṣe sọ̀rọ̀ béèyàn ṣe báyàn lò béèyàn ṣe school àwọn òbí fi pé ọ̀rọ̀ rẹ̀ mọ́ gbẹ̀yìn kó má dẹ̀ ẹ̀yìn kó má ṣẹ̀gbẹ̀ ẹgbẹ́ wọ́n ti sí school kò sí bóòlù yẹn ṣe gbé ọkọ̀ ní school àbí sí kọ́sẹ̀ wá ní bóòlù yẹn ṣe ilẹ̀kọ́ ìyàwó èèyàn léèyàn lórí kò sí school and is a major part of life ilé kí ó tí ò bá ti kọ́ àfáà náà lè mọ́ l'experience tó wide ìmọ̀ wọn tẹ̀lé mọ́ lọ́nà bẹ̀ so ìmọ̀ tó yẹ kí ọmọ mi kan wà tí mo fẹ́ fi sí boarding school ó ti pẹ́ ó ti tó bí 7 years ago before my years ago mo wá pè kanú àwọn bàbá wa nínú sọ́nà lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn fi bẹ̀rù ó fẹ́ kó hápọ̀ hàn níbẹ̀ yóò máa hàn lé lọ́nà tó bá hàn yóò ṣàǹfààní àwọn kankan tó kà jùkú lọ́ta lọ Ọlọ́run sì fi ọ̀rọ̀ yẹn ṣàánú àìmọye ọmọ táwọn èèyàn ti sí bọ́dẹ̀ nítorí pé kó hápọ̀ hàn ọmọ yẹn padà láàkà àwọn kankan lọ́nà àwọn ọmọ yẹn ilé pé kò dáa ọ̀pọ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ àwọn náà wà pẹ̀lú wa láwọn àsìkò kan gbà tó bá dé fọ́lidé ẹ jẹ́ ká wà pẹ̀lú wa almost every time bí ọmọ ìṣẹ́ lọ ti pẹ́ ó mọ̀ wá bonding láàrin àwọn àtàwọn ọmọ wa is very very important ní àbọ̀n ẹmọ̀kọ́mọ̀ ìyẹn lè wojú yẹn kò lè sọ nǹkan tó wà lẹ́nu ẹ̀kọ́ abúlé ní feel by so parenthood nǹkan ti ṣe so Ànábì wa ní sallallahu alaihi wasallam akọ̀tí sàmà òwà ọ̀pọ̀lá àtẹ̀ ìtọ̀ sánmà ògbìn kẹ́kẹ́ ìgbì wà ọ̀pọ̀lá àtẹ̀ ìtọ̀ ó sì tọ́ kí sánmà ògbìn bẹ́ẹ̀ ó ní máa fi ya kò sí sánmà mọ́ kò sẹ́kù mawdi'u arba'i asabi'a kò sí tó lè gba ìka mẹ́rin mọ́ sánmà illa wa malakun sajidun fiha yusabbih àbí kí màlẹ́kà kan wà bẹ́ẹ̀ sọ pé mímọ́ rẹ̀ Ọlọ́run mímọ́ rẹ̀ Ọlọ́run mímọ́ rẹ̀ Ọlọ́run mímọ́ rẹ̀ Ọlọ́run màláíkà tó ń ka wọn ju tiwa lọ jọta bá rọ́lọ́n ọ̀nà jẹ́ wà dáadáa jama so báwọn màláíkà ìṣẹ̀rírí Ọlọ́run wá sọ pé takadu tamayyazu minal bayyin tamayyazu
tanfasilu tatakọ́tọ́ì mi ghayzan lè ti bínú lẹ́sẹ̀ tó tamayyazu yẹn miztu shay'an min shay'in mo ṣòpin yà láàrin kan méjì síra mo differentiate wọn olóògbé ilé tamayyaza ó dáyàtọ̀ takadu tamayyazu minal ghayz wọ́n fẹ́ máa fún ibi tí inú bí iná dé jọ náà la ilaha illallah ara tó lè bí iná nínú ìka ilé ìwọ̀n tí ó ìmì mọ̀ rò bẹ́ẹ̀ ó lè wọ́n pé wọ́n dáwà sí bíbà ẹ̀yìn láǹfààní àti lórí ayé ó tún wọ́n náà wọ́n sì bí léyìn tó gbé mi ní try airport ni because òun ò ní chance àti wálé ayé wọ́n tó ń lọ tó ní ìṣiṣẹ́ báwọn ọlọ́run ti fẹ́ tó wọ́n tún sọ fún ẹ ní Tafsir class léde pé ọlọ́run máa wá ń sánà ọ̀sán náà inú ọ̀sán ìsọ bẹ́ẹ̀ náà yanzilu fi nahar kama yanzilu fi layl àwọn tó já ọ sí ní ìsìn pé àsìkò dùá ó máa rò wí pé ọba mi sí alẹ́ ó mi sì dùá ìwà rí kàkà wọn ní àdéhùn ọ̀dẹ̀ yẹn padà wọnú تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير كلما ألقي فيها فوج سألهم خزنتها وهو ما كون síbẹ̀ níjọ set by set mo ronú sí kí ló dé ó rí pé ọ̀rọ̀ wọn jọra ní àwọn onízìnà ìbìkánà wọn pọ̀ wọn sí àwọn ọlọ́tí ìbìkánà wọn pọ̀ wọn sí àwọn ọtí kúfù ìníkan sínú ẹ̀kọ́ mẹ́lẹ̀ sí ìkan tó rọ́nà sọ pé wáyé dánú fóòsùsù wíját àti tún fún wa pé wáyé dánú fóòsùsù wíját bá a ṣe jókòó yìí àwọn kan fẹ́ dìde jọ gbé dàrú kìámà àwọn kan nípa àwọn sọ́n ibò mọ́ sún lọ ọ̀nà àwọn olórin torí wípé ó kàn ní irùngbọ̀n láyé ni ọ̀dọ́ wọn lọ́kàn rẹ̀ wà ọlọ́run wá sọ pé wẹ́yìn ìdálẹ́ àìsáàlì zúwù ìjáàtì torí pé ó fi ara wa pẹ̀lú wa wẹ́yìn ìdálẹ́ fún zúwù ìjáàtì níjọ́ tí gbogbo tẹ́mi èèyàn fi sí ìbẹ̀rẹ̀ yóò ti dìde gbogbo tẹ́mi rẹ̀ fi sí ó láì ẹ̀mí rẹ̀ fi sí bẹ̀rẹ̀ ló ti dìde ó ńlá fi ń sọ lára pé al-mar'u ma'a man ahabba ta ló fẹ́ràn chẹ́kẹ̀ dáadáa ó dà kí sẹ́rẹ̀ mọ́tò tí wọn rí ẹ̀wọ̀n sọ pé àwọn àfáà ẹ fẹ́ràn wọn bẹ́ẹ̀ bá lè dà àfáà ẹ fẹ́ràn wọn mọ́ wọ́rí wáyé dánú fóòsù zúwìját èyí ó dìde báyìí àárín àwọn Tupac ó ti dìde Tupac ẹlòmí ó sì dìde láàrin àwọn àbúgbọ́ kẹrẹ ìsẹ̀lẹ̀ ìkàrọ̀dẹ̀lá mo bí ọlọ́run bá fúnra mi àti fẹ́yìn náà ọlọ́run jẹ́ àdìde except pẹ̀lú àwọn akábírù sàmì àtàkìsànlá àwọn sọ̀rọ̀ ọ̀nà kó àpapọ̀ mi láwọn ẹ̀yẹ ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ check ẹjá wẹ́ta fẹ́ràn àìmọ̀yẹlẹ́à tí wọ́n ní kọ́ọ̀rù onígbọ́nlá àgbọ́n nǹkan yìí ó ní tó fẹ́ràn lọ́kàn àwọn yẹn kìí ṣe kókàn yìí ṣe pé bóyá torí pé well it is okay we can also do this ó fẹ́ràn àwọn lifestyle wọn ló fẹ́ wọ́n fẹ́ràn lifestyle wọn wọ́n fẹ́ràn lifestyle wọn ni àtẹ́sítẹ́bìdì ìlú àtẹ́sítẹ́bìdì ìlú na lẹ́rì húwà àdìná bí lẹ́rì húwà khayr in tí òun jẹ́ pé àfikú bá wọn bàbá kiri ní street ẹwọ̀n gbórúkọ gbogbo àwọn tàà sọ ìpáwátá àwọn fọ́lò kíní wọn pé àwọn òsè fata astagfirullah táwà kú sórí táwà sáàbù ṣìwàlì táwà ilé kú sórí tí wọ́n wà sáàbù ṣìwàlì ẹwọ àwọn tán ló kọ láyé ẹwọ Maradona ẹwọ Pele ẹwọ àwọn èèyàn tí wọ́n fẹ́ fẹ́ràn wọn nǹkan kan wọ́n
dámi padà pé ẹnu yóò fẹ́ràn Ànábì Muhammad níta àtẹ̀yìn náà má yọ ìfẹ́ tó fẹ́ràn Ànábì pọ̀ lọ́kàn mi lọ àtẹ̀yìn náà kí ló dé tí ń sọ àtẹ̀yìn náà mo ti ṣàdúrà yẹn àwọn afáàlú tako súnà wọ́n sì mẹ́rin ọ kúlù dùn gbogbo àdúrà tẹ́lómi ò bá bọ̀ ṣàdúrà sàmí sí kọ́ ìwé ìpapọ̀ ni wọ́n ní wàlá yàmbági ní ìmáàmì láàfin kùnú tó láfi rẹ̀ owó tẹ́lómi inú ọmọ báyìí ṣàdúrà sí ẹ̀yìn sọ pé ọ̀rọ̀ ṣàánú ẹ̀mí àti ẹjẹ́ sáré kó asákèésí kan àwọn kan ní torí àdísà náà tó sọ pé wọ́n ìdáadáa bádà àbí náfsì tí ó bá ṣàdúrà fún èèyàn ẹ̀mí ara ẹni ó ti bẹ̀rẹ̀ lórí àdísà Muslim àdísà ní wà ọ̀ àníbi ló ń bẹ̀rẹ̀ lórí ẹlòmíì náà ní tí mo sọ ìwọ̀n ní Az-Zarkashi sọ tó ń ta ní sọ Az-Zarkashi àwọn Az-Zamakhshari wọ́n sì mẹ́rin wá ẹ̀rí wọ́n sì tọ́ pé àìmọ́ iye tánà fi ṣàdúrà tó yẹ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlòmíì ó wulẹ̀ ṣàdúrà fúnra rẹ̀ so kò burú kí ẹ sọ pé Ọlọ́run ṣàánú yín Ọlọ́run fún yín ní orí pé Ọlọ́run ṣàánú àwa tí ó náà dáa so wọ́n wá kó àwọn ẹ̀rí wá kò sí tako àwọn tó nípa náà ní ṣe lè náà ó kàn jẹ́ pé ibi téèyàn bá ti ń sọ̀rọ̀ èèyàn ní láti máa kóra rẹ̀ náà sí kó lè ṣó pé èèyàn bùkátà sọ́nà bí ẹni náà kó náà ṣe bùkátà sọ́nà tó yé wa ó wà náà àwọn àǹfààní kankan tó yẹ kó ní ìkájẹ́ so jama'a wa idha an-nufus zuwijat kullama ulqiya fiha fawjun ẹwà wọn tẹ́ bá rìn láyé ẹwà selective kò sí nǹkan tọ́lọ̀ fi ṣàánú mi dé lẹ́wù tó lọ ṣàánú lé pé mo mọ́ ń gbìyànjú kí ní husnul ikhtiyar fi sọ̀dáàkọ́ mo bá gbẹ́ra ní lásẹ̀ mọ́ tó bá ilé hàn sí mi pé ilé òsè tán ní káàjọ lọ ìkọlẹ̀ ilé àwọn easy díẹ̀ láàrín àyà ẹ̀jẹ̀ ìgbà ìlú ìṣẹ́ni dáadáa o àmọ́ ọ̀dí tèmi fẹ́ kọ́ ló fẹ́ tí ó sì rí dájú tèmi lọ mo sì mú understand ó lè jẹ́ tí wọ́n fẹ́ yẹn gba jù lọ àmọ́ ní tèmi fẹ́ gbà kọ́ yẹn ní tèmi fẹ́ gbà rẹ̀ wọ́n náà sì lè lẹ́rìí fún mi tó fẹ́ gbà òní ìkájà ẹ̀dẹ̀ka ní husnul ikhtiyar al-Mutanabbi ló sọ pé anil mar'i la tas'al wasal an qarinihi wa kullu qarini bil muqarani yaqtadi anil mar'i la tas'al wasal an qarinihi anil mar'i la wasal an qarinihi anil mar'i la tas'al wasal an qarinihi anil mar'i la tas'al wasal an qarinihi wa kullu qarinin bil muqarani yaqtadi wa kullu qarinin bil muqarani yaqtadi wa kullu qarinin bil muqarani ẹ̀rí èèyàn tí ò mọ̀ tí mo tẹ́lẹ̀ tó bá bẹ́ẹ̀ tí mo ti rìn olóòdẹ̀ wọn ní pé iná ìdánwò anil mar'i la tas'al wasal an qarini mo ti rí àwọn èèyàn rí tí mo sọ pé tó balagbẹ́já rìn ó ní ìwọ̀n àwọn àti òjò kó lè jọra bí mo ṣe ń ṣe ìwò lè bá ilé ìrìn anil mar'i la wasal an qarini wa kullu qarini bil muqarani wa kullu qarini bil muqarani wa kullu qarini gbogbo èèyàn láyé àwọn èèyàn we start to share ideology ẹ wo bí peer group ṣe máa ń ní effect lára ọmọdé ẹ wo bí peer group ṣe máa ń ní effect lára ọmọdé ẹ wo
Okay, Torfa tó bọ́nà abúlé ló kọ bẹ́ẹ̀ ni Torfa ẹmọ́ bínú Torfa ó ní la'amru kamal ayyamu illa ma'aratun famastata'ta min ma'rufiha fatazawwadi 'anil mar'i la tas'al wasal an qarinihi fakullu qarinin bil muqarani yaqtadi fakullu qarinin fẹ́ràn títí àwọn tànábí tó jẹ́ tó sún ilé rere láìrẹ̀lá ó ní wà mí ìdá àtọ́ láìrẹ̀lá ok alkhairu láìrẹ̀lá ẹ̀hàn la ilaha illallah láìrẹ̀lá tàà sọ ìkílẹ̀ rí ẹ̀ عائشة رضي الله عنها وإن كان إجراء أبي بكر الصديق هجير أبي بكر الصديق أو هجير أبي بكر الصديق إن تجيبي أبا كما في شنغوي تواجهك لا إله لا إله Allah ó pọ̀ tí ẹ bá fẹ́ break ibi kankan bí kankan sún yà la ilaha illallah ọmọ pè ní hajiro fulan àbí hijiro fulan bí ẹ máa sábà sọ tí ẹ bá fẹ́ break away from that àbí kan surprising àbí kan I think so I must have also. So anil mar'i la tas'al wasal an qarinihi wa kullu qarinin bil muqarani yaqtadi. Àwọn èèyàn wọn ẹni mọ̀ pé àwọn tẹ́ ń bá rìn ẹ̀wọ́n ti ní impact lórí bí yàn ṣe ronú ẹni mọ̀ ẹwọ́n notice ẹ̀yìn subhanallah. Kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha wọ́n bí wọ́n pé alam ya'tikum nadhir ẹwọ́n pé ẹ̀ ń kéèkéè ránù ní ìsìn sẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ wá kìlọ̀ fún yìí qalu bala wọ́n wá kìlọ̀ fún wa kí ni túnmọ́ ok fún bala ní ọtí yíwa bala àwọn mẹ́ tó sí nígbàtí su'alu bá ti ní harfu nafi àbí bala rárá wọ́n wá o alábíyá ti ṣe wọn ò wá wọn ò rárá wọn wá o wọn wá qad ja'ana nabiyyun fakadhabna àmọ́ mú wọn ṣeré láyé ni àwọn mú wọn ṣeré ni faqulna ma nazzala Allahu min shay àni ọlọ́run sọ lọ́kàkálẹ̀ in antum illa fi dalalin kabir ẹ̀yọ́ máa yé ẹ̀ máa yé náà fún bí وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم الخير خير وإن طال الزمان به والشر أخبث إن وعيته دهرا الحمد لله الخير خير وإن طال الزمان به والشر أخبث إن أعيته الدهر gbogbo dáadáa tí ìyàwó ẹ̀rẹ̀ ṣe láyé alkhairu khairu wa in tala zamanu bihi àmọ́ wọ́rí sí gbogbo ìjọ tí wọ́n bá rántí orí náà ní wọ́n jẹ́ àmìjá sí nínú orí washarru akhbathu in u'itahu dahra nínú tó burú tí wọ́n lè kó sínú ẹrù èèyàn pé lápẹjá sí mí ní jàmbá àbúrú mọ́jẹ̀ wà ní rẹ́kọ́dù ẹgbẹ́ ẹ̀yìn àwọn arántí pé àwọn náà lọ́pẹ́ sí báyìí ṣùgbọ́n orí gbogbo àtàbà rántí qala az-zamanu bihi wash-sharru akhbathu in u'itahu dahra akhbathu in u'itahu dahra الخير خير وإن طال الزمان به الخير خير وإن طال الزمان به
الخير خير وإن طال الزمان به الخير خير وإن طال الزمان به والشر أخبث إن أوعيته دهرا والشر أخبث إن أوعيته دهرا والشر أخبث إن أوعيته ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo orí tó bá ní kápá láti ṣe mọ́rò tó kéré wọ́n sì wọ́n tó rẹ̀ ṣe wọ́n kan ṣe ìta ti kọ́lẹ̀ gbogbo àtọ́ bá máa rántí ó ṣe báyìí lásìkò báyìí wọ́n mú bẹ́ẹ̀ náà láburú tí ibi tó kàn sí ni pé kò kà mọ́ orí àbí ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ taburú wọ́n padà máa rán létí wọ́n ìbúyàn الخير خير وإن طال الزمان به والشر أخبث إن أوعيته دهرا والشر أخبث إن أوعيته دهرا والشر أخبث إن gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ ṣe nǹkan sọ́mọ́lá kejì rántí pé tí bá mọ jẹ lónìí yóò rántí lọ́la ọ̀ àìmọye tó sàbúrú sílé ní tí ó ti ní kápá tó ń dúró dìgbà tí ó ní kápá ọwọ́ rí jọwọ́ tí wọ́n náà tẹ́ kúrà in أوعيته دهرا والشر أخبث إن أوعيته دهرا wọ́n fi wọ́n jí ẹrù kàbúwà wà mẹ́ wọ́n yọ jáde ẹnìkan bí mí ọ̀rọ̀ kan ìwà dáhùn wọ́n ní ìfẹ́ sọ sí ní kí ló dé mo ní ìkólùtò yúkta tí bá sọ owó kọ wala uridu an yakuna fi hisabi ní nǹkan ẹ̀ ní bí nínú ni àsìkò tí wọ́n bí mí ìrọ̀ nínú wọ́n máa yóò kílá advice náà bí as-sukutu khair kílá náà bí sọ ó ní sallallahu alayhi wa alihi wa sallama ماذا قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو يصمت ìwà ilé sọ sí ní ìsìn tó gbọ́ lẹ́nu ìwọ̀n gbọ́n mọ̀ tó sọ pé ẹmọ̀ sọ wájọ́ ẹ̀mọ̀ ní ní ìríra ní mú ní nígbàgbọ́ sí rí mú yẹn yóò kú bẹ̀rẹ̀ ọjọ́ wájú tó ti rọ̀ lára ní ẹ̀yẹ̀ tó lọ́n sáṣánú wá tó ti rọ̀ lára yẹn lásìkò tí yàn tí ń gbóná yẹn tó bá أوعيته دهرا والشر أخبث كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى jẹ́ kí n sọ fún wa nàvíìrù ìdìdànàgbà kọ́lá bá nàbí o alára ilẹ̀ annal Qur'ana nàvíìrù Qur'ani kìlọ̀ fún wa أوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ ayé dá fún ṣùgbọ́n ìkánwà tí àwọn tí wọ́n Hijr second page أوحي إلي هذا القرآن ماذا قال لأنذركم به ومن بلغ títí Hijr kan lọ́nà Hijr la ilaha illallah náà ọlọ́run sásọ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní kí n fi Kùránì yìí ṣèkìlọ̀ fún wa àti gbogbo ẹ̀ tọ́rọ̀ Kùránì ò padà wà ní bá nínú ìgbé ìmọ̀nà ló kún bẹ̀ ẹ̀ máa ká ọ̀nà láńkà ọlọ́run yóò yé wa Khadeejah As-Sanady níjọ́ yìí alásọ̀rọ̀ èèyàn lọ rẹ̀ nípa máa sọ̀rọ̀ kan máa sọ̀rọ̀ kí ni yóò dáa wọ́n tó rí pé sọ pé kò dáa wọ́n ní àpọ̀pá ọtí rárá lísìs ọ̀nà wọn ọba ìbá ìbá tẹ́ bá rí mọ̀nà bẹ́ẹ̀ ìsìn kan bá rí kí mọ̀nà wà bẹ́ẹ̀ ó lè sọ̀rọ̀ tí ó sì mọ̀nà bẹ́ẹ̀ ìyẹn lè mọ́rọ̀ ẹ̀ dá padà sí fíkìlá ọ̀sán náà wọ́n àpọ̀rọ̀ ilé ọ̀rọ̀ kìíta lílé ìsọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ ṣe nà sí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ hasaki ìsọ̀rọ̀ ìtọ́lẹ̀ṣẹ̀ sí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ jáìlì ìsọ̀rọ̀ ó fẹ́ ṣe sí àwọn jáàlù ilé ọmọ pé kì í ṣe sí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ìjọba àmìlá ìsìwáwòye sí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tí ó fẹ́ kábúrò ṣe ní àbọ̀rọ̀ àwòye sí
كذبنا وقلنا ما نزل الله شيء إن أنتم إلا في ضلال كبير ẹ̀tọ́ wà ní òsìnà tó wá fi ara balẹ̀ òun ní tó wá ń há ìsìnà fáwọn èèyàn ẹ̀kọ́ tàbí pọ́mẹ̀ ní pé àti gbogbo ẹni tí ń pè ẹnìkan pé àwọn ilé ti síná àti gbogbo ẹ̀kọ́ ló mí ìlú sínà àsáwọn ọmọ náà ti sọ fáwọn tó wà lójú ọ̀nà láyé pé in antum illa fi dalalin kabir wọn tó wá tó bẹ́ẹ̀ sínà lásán wọ́n tó fi kẹ̀bírù sí ẹ̀kan bẹ́ẹ̀ bá ìsìláàmù jẹ́ wà náà wọ́n bẹ́ẹ̀ bá ìsìláàmù rẹ̀ láyé ọgẹ́rí ìdàsíláàmù in antum illa fi dalalin kabir àwọn náà sọ bẹ́ẹ̀ fáwọn àtàbí ọlọ́run gẹ́gẹ́ bó ti hàn ní wáyà àtàbí àti gbọ́ kọlù bala kọlẹ̀já alánàbẹ̀rọ̀ وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال وهو كبما قالوا لو كنا نسمع لو كنا نسمع كلمة كيس لو كنا نستمع على متى لو كنا نسمع أصلا أنتم ما يجي بجميع نوجه عليه الصلاة والسلام قال ربي إني دعوت قومي ليلا ونهارا إني دعوت قومي ليلا ونهارا ọlọ́run kìí sí ẹ̀kan ní máa ṣe àríkà mo ní tààrọ̀ mo ní tààlẹ̀ فلم يزدهم دعائي إلا فرارا wọ́n wá wò pé lórí ma ń pariwo ìpariwo ìpè yẹ pé wọ́n pariwo ṣùgbọ́n àdúgbò yìí a ní di serenity serene what ẹ̀yìn ò láti jẹ́ náà wọ́n ولكن لا تحبون الناصحين كما قال صالح أعرف نعرف يا بيانا فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. قد أبلغتكم gbogbo ọ̀nà tí yẹn fi jíṣẹ́ mo gbìyànjú ẹ̀rùkú náà tó bá ti náà mọ̀ orúkú àwọn ànábí ọlọ́run ṣe ní ẹ̀rọ wọ́n náà sáàtùkù mú sì sọ kí ní jẹ́ náà sí à àwọn kọ́ọ̀lá ẹ̀lá àmàlì kí ló ń ṣẹlẹ̀ nírọ̀lẹ́ yìí something is happening so an-nasiha ni hiyazatul hazzi lil mansuhi la imam tó sọ hiyazatul hazzi lil mansuhi la kí máa ṣe nǹkan orí ìtẹ́ tí wọ́n ṣe fún ẹ̀ka kí yàn jíyàn lálẹ́ báyìí àjò ìyàwó rọ̀bí mi ṣùgbọ́n kó tó wá jẹ́ mi lálẹ́ yẹn èyí tí mo pé àsìkò àti bímọ níbọ̀ mi ti súnmọ́ o tí mo fi kónú mọ́tò lálálẹ́ o kò sí nǹkan mi owó tó kù tẹ́ àwọn pàmìlì ní jẹun lálẹ́ ìgbọ̀rọ̀ wọ́n fi pẹ̀lú ó lè jálẹ̀ ẹ sì wọlé epo ẹwà calculate the hospital wọ́n súnmọ́ jù ilé ìwò ló jìnà jù táwọn ilé ìbá gbà ẹwọ tí jìnà sí hàn ìwò ní ó jìnà jù táwọn ilé ìbá gbà wọ́n á ní ìrí wọlé dé ìrí wọlé dé epo ẹ̀ lóní ògbó àmọ̀ wọ́n ní 10,000 wọ́n ní 12,000 náà ní bẹ́lọ́ mi ẹ̀rẹ̀ epo rẹ̀ 1,000 in case ó tó kíkì tó wá fi epo kan start ẹ wá fi àláàmù sí ẹgbẹ́ ọ̀dọ̀ yìí ẹ tó fi fóònù yìí sí speaker in case wá pé ìpé mo gbọ́dọ̀ gbọ́ ó wá pé ẹwà fòdìdè ẹwà lọ ẹwà gbẹ̀gbẹ̀ lọ ẹgbẹ́ padà ó dẹ̀ yìí ò bá máa ń rí epo tẹ́ ìwọ mọ́tò lọ fi ṣẹlẹ̀ ẹni àgbọ́kadà nasiha hiyazatul hazzi lil mansuhi la ẹni tẹ́ ṣe fún yẹn ẹ̀rí tí kẹ́kẹ́ kú sí dí ní tẹ́ fi ṣe fún because of this thing ó lára sọ pé àdínù nasiha gbogbo ìlélọ́gbà náà kọ́kọ́ fi túnkò lè máa pé ọ̀rọ̀ yẹn ti pé
àdínù jẹ́ mọ́ mọ́tàdá kí ni sí àyẹ̀kọ́ jẹ́ abáwù àwọn àbáwù sì pé àwọn ni mọ́tàdá àti abáwù khabaru ni nasiha kìí ṣe atful bayan kìí ṣe badal khabaru bó ṣe wá jẹ́ khabaru yẹn kí ni haqqu al-khabaru an yakuna nakiratan nakira ló yẹ kó jẹ́ ká sọ pé àdínù nasihatu kìí ṣe pé àdínù an-nasihatu alif wa lam tó wà mí nasiha tí alif wa lam bá ti wá bárú khabaru bẹ́yẹn wọ́n sọ wípé ìtumọ̀ rẹ̀ ni pé la dina illa nasiha kò sí tí jẹ́sì jù nasiha tí a láyé pé ìsìn àwọn tó máa ń tún nasiha sí advice kò sí tó ok wọ́n ní an-nasihatu lillah wa li rasulihi sí yíò advice ọlọ́run ìyá rẹ̀ pé an-nasiha ni kí yíò advice ọlọ́run kí a rí advice ànábì náà kí a rí advice gbogbo mùsùlùmí ọ̀dá tó bá tẹ̀ rí yẹn sọ wọ́n ní wọ́n kì tàbí tí ó tó advice Qur'an ní wọ́n sí wáyé now hiyazatu zuhila kẹ̀ṣì kan purposely o náà pè ní in simple word sincerity of purpose mi ò ní nǹkankan tí mo fẹ́ benefit ní tí mo ṣe ju torí tí mo ṣe fún ṣàpínyàn ní sọ nǹkan for two purposes tọ́lọ́ ló ga jù ẹ̀wọ̀ tí nǹkan mẹ́wàá lábẹ́ ìtí jẹ́nà sí àní pé kò sí kankan mi kò sí benefit kankan mi tí mo retí ẹ̀gbọ́n mi kò sí kankan mi tí jẹ́nà sí àní olóòlẹ́bí sọ pé wọ́n ní liman kunna liman qala lillah kò sí nǹkan tó pé ọlọ́run ní kò kírun báyìí kò wá sí dí mi tó fún mọ́sá sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìjámọ́ kírun bí èyí lè rí connection kò sí jíjẹ́ bẹ́ẹ̀ nasihatu lil mushkini torí ọlọ́run nìkan sápẹ́lá bí mo ṣe mú example epo mọ́tò ayẹ ní kẹgbẹ́ gbé sí o hiyazatu lihawzi lil mansuhila kí lẹ̀ rí bí mo ṣe tó sọ ayẹ wa idha takallama kamarahu thalatha anábì mọ́ tún ọ̀rọ̀ sọ tún ọ̀rọ̀ kó lè easy fáwọn èèyàn láti Aisha ni wọ̀yẹ̀stẹ̀tíhù àsáàmẹ̀ ẹ̀tí gbọ́rọ̀ àti ó lè ká ọ̀rọ̀ rẹ̀ ó lè máa ká níbi tó sínkù rẹ̀ sallallahu alaihi wasallam ó lè máa ká pẹ̀ mú tó sọ bí kẹlmọ̀ máa sallallahu alaihi wasallam hiyazatul hazi ẹ̀tí hàn lílmọ̀ sọ ìtí jẹ́ bẹ́ẹ̀ náà hiyazatul káṣí kankan torí ẹ̀ tá a ṣe fún الخطابي صبيه الحمد لله رب العالمين وقال الخطابي رحمه الله النصيحة حيازة الحظ للمنصور قال الخطابي رحمه الله الأنباني وَنِ لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ àti túnmọ̀ sàíìrì tẹ́lẹ̀ nẹ́sìmáwò láfẹ́ tú kí ló dé tí ò jẹ́ náà stẹ́mí wọ́n ìwúlẹ̀ gbọ́ wọ́n ìwá kó rí báyìí pé ìmọ̀nà ń bẹ́ẹ̀ tó pọ́lọ̀wọ̀n fẹ́ kó nírú mọ̀nà yẹn wọ́n ní lọ́rẹ̀ ẹgbọ́n tí Ọlọ́run bá sọ fún Ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ni ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتهم Ọlọ́run ní gbogbo tó wù kó fi ṣẹ̀rí tó bá fún àwọn ahlul kitab lẹ́rìí wọn ní tẹ̀lé ọ ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتهم gbogbo tí yá mi ní ayé kò fi hàn Allah ni walau fatahna عليهم بابا من السماء فظلوا فيه يعرجون tá bá ṣí sánmọ̀ fún wọn tí wọ́n rí àwọn màláíkà báyìí tán ní tani Jibril ni
tí Jibril wo ìwà ẹ̀ tó wọ́n báyìí tó ní so ń kírun tó ní àwọn kí lè pé so ń kírun tó ní ìdím ló ń lọ pé rí what bá bí orí ṣe yẹn níbi báyìí walau fatahna tátó ní sọ́nà ẹlẹ́gẹ̀ẹ́jì ẹmọ́ gbọ́ ohun òun tó wọ́n bá panú sọ́rọ̀ yóò ìparí péjì hijir ni ọ hijir ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan second page hijir kí ló bẹ̀rẹ̀ وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ third page قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين. àárín ló gbọ́dọ̀ wà ní ilẹ̀ ó ní walau fatahna alayhim baban minas samaa tátúkí sọ́mọ̀ ẹlẹ́kejì wọ́n ti rí Jibrilu tátúrí Mikail tàbí Mikail tó ní táníwọ́ àwọn winners làwọn win what? Hey láyé nìyẹn olúsàsì ni wọ́n bí tó bá báyẹ̀ lé báyìí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin tasawwa walau fatahna alayhim baban minas samaa fadhallu fi ya'rujun tí wọ́n sì lọ sókè tán lọ táà fi fi wọ́n hàn Isa bin Maryam tó wá rí wọn tó nítàrí wọ́n ní Jésù olùgbàgbọ́ ní níbọ̀ olùgbàwọ́t ìbọ́nà ń sọ nípa Suratul Ma'idah Ọlọ́run ní ìjọ tá sọ fún Ìsá الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله. Ọlọ́run ní وإذ قال الله لعيسى بن مريم Ọlọ́run yá sọ fún Ìsá bin Maryam pé wa ummiya ilahayni min dunillah tí wọ́n lè sọ fáwọn èèyàn pé ẹmú èmì àti iníkan ẹmú alọ́lọ́run mi yàtọ̀ sọ́lọ́run qala subhana yóò ní ìsọ́bẹ̀ Ọlọ́run ní fazallu fi ya'rujun tán wá dé sánmọ̀ tán tún rí Ìsá bin Maryam tó wá ní ẹ̀sìn parọ́ mọ́ ní ìsọmọ Ọlọ́run laqalu إنما سكرت أبصارنا. wọ́n ní tán bá dé padà tán rí náà tán láti jẹ́ náà tán wá dé padà tán wá dé sánmà wá ìgbé ó yá ẹ máa ṣiṣẹ́ lọ wọ́n ní sí kí ni لقالوا إنما سكرت أبصارنا. ó fi nǹkan gbá mi ní orí mi tí orí yẹn orí بل نحن قوم مسحورون. ó sì sóògùn àwọn kẹyàn orí ìlàbórí ibi tí a ìgbàgbọ́ wọn ní torí ẹ̀ Sheikh Abu Ubayda hafidhahullahu ta'ala wa ra'ah sadallahu ta wa rafa'allahu darajatihi fid dunya wal akhirah lọ́wọ́ jẹ́ dáadáa fẹ́fẹ́ wọ́n ní káwọn sọ pé ẹ fún mi lẹ́rìí ẹ̀rí ló ràn mí Ọlọ́run ni mọ́ gáàdì ọkàn wọ́n fún yàn lẹ́rìí òsì nígbà ni wípé ولئن أتيت الذين أوتوا الكتاب ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتهم. òní ṣe tó sọ وما أنت بتابع قبلتهم. وما أنت بتابع قبلتهم. kàwùkà lọ́wọ́ kàyìn وما أنت tó kàjá ní وما أنت بتابع قبلتهم. وما أنت بتابع قبلتهم ṣé bí Islam ṣe dáyà lójú tó yìí Ọlọ́run ní jẹ́ òsíyàn tó lè padà gùn orí òkè Ọlọ́run ní jẹ́ ó kàn ayé wa o kò ní wà ní bẹ̀rẹ̀ ayé wa o wọn ní pọ̀ sínú rẹ́kọ́dù wa o وما أنت بتابع قبلتهم ó sì dá olójú bí mọ́ni ṣe dá olójú ní kúfù ṣe dáwọn náà ẹwọ opposite bí wọ́n sọ pé ìyá ọ̀nà ògbé irọ́ lásán òun ká tó lọ́rùn àpáàdì ìwú ní páàdì tó ń wọ̀ mẹ́rin ọ̀rọ̀ mọ̀ kọjá bú fíìmù tẹ́gbọ́wọ́ yẹn torí àwọn àfáà ní kò dá ká máa ṣe fíìmù ká máa dìpítì àlìjẹ́nà àti iná torí pé àlìjẹ́nà máa lá àìná wàlá ògùnú wàlá kọ́tọ̀rọ̀ alà qalbi basharin máa là àìnà rọ́t ojú kankan ò rírí
kí ti pọ̀ jù ìkẹ́ Ọlọ́run àwọn nǹkan tó jẹ́ nǹkan gbádùn láyé tọ́lọ́run bá wọ́n sọ dáadáa bá ti bí èèyàn ni ó bíúdì àwọn mọ́tò lé ayé tẹ́rẹ rí báyìí tí ó yẹ pé subhanallah ẹnìkan ló design lé ọmọ ènìyàn tọ́lọ́run wọn kọ́ wọ́n sì látò wọ mọ́tò lálẹ́ jẹ́nà òtàn ní táyà ni ẹ̀gbọ́n rí kàdísì rẹ̀ wọ́n ti sọ́nà èmi ò fi ti sánà bí o but ó dà pé wà sọ ayé ó dà pé ní o èèyàn láti mọ́sá rẹ̀ bá wọ́n ní ààbò mọ́tò ní ọ̀rẹ́ mọ́tò dá láyé ní ọ̀ subhanallah wala in àtẹ́ta lẹ́rí náà tó so ní ìsìn ọlọ́wọ́n wọ́n sọ pé law kunna nasma'u kálà àmọ́ ń gbọ́ ni ẹ wo bí yẹn ti mọ́ ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹgbùn tí wọ́n change ní láìfẹ́ yẹn wọ́n ní lọ ìdánilẹ́kọ̀ọ́ kankan mo mọ àwọn míì tó jẹ́ pé èyí family wọ́n yìí sáàfà wọn sì níbi tán ti ń gbọ́rọ̀ lọ àwọn post tó máa ṣe ní Facebook àmọ́ sí post kan ní status lẹ́nu lọ pé wọ́n tó fi ń gbọ́ tó ń fi ń èyí ti kú yẹn àfà tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ ó gbọ́dọ̀ ní tírà tí ó máa kà fúnra rẹ̀ àti kó wọ́n sí ráyọ èyí náà fẹ́ ka ilé ìfúnra rẹ̀ nasma'u aw na'qilu nǹkan tí wọ́n sọ fún wa ma kunna min ashabi àbámọ́ wọ̀nà tí ń jó bèrèbèrè lónìí ẹ wá tún gbọ́ a jẹ́ pé a ní ìdí nǹkan méjì láti bọ́nà náà ta ní ọ̀rọ̀ mílíjà láwọ̀kọ́ husnu sam'i wa madha wal aqli méjèèjì a ní ní sọfáwul aqli wa husnu sam'i kí láta èèyàn mọ́ kí ẹ máa ronú sí kìdíkà méjèèjì ò lè wọ́k àwọn ọmọ kan wà ní ìsìnkà sọ wípé gbogbo àfáàlẹ̀ Yorùbá pátápátá pẹ̀lú àfi àfá àwọn ní Nàìjíríà àfá àwọn bóyá 26 years old gbogbo àwọn tó wá lọ kí ó lè lárúbáwà àtàwọn tí ò kéyẹ pé Ọlọ́run wá fẹ́ nìkankan mọ̀ná ló wọn pé kó tiẹ̀ sọ pé kóhun tiẹ̀ ló dédé àfiwọ́ yìí ṣọ́nà wá fẹ́ràn lè Yorùbá báwọn ẹ̀tún wá sọ fún wọn pé nọ́ọ̀tì ń kọ́ èèyàn bí méjì náà wọ́n kà nínú gbó kan èèyàn nídìí rocket science láti mọ̀ pé wọ́n ní wọ́n sí lórí ìmọ̀nà pé gbogbo tẹ́ díẹ̀ èèyàn gbọ́dọ̀ kórìíra wọn èèyàn gbọ́dọ̀ jókòó tí wọn èèyàn gbọ́dọ̀ gbọ́wà sí wọn èèyàn gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ó dájú pé sínà kí yóò bá tí gbé sínú ó yá tí ẹ̀ sọ́nà káàkiri ẹ̀gbọ́n tó lọ́sọ̀ àwọn nàkílù ma kunna fi ashabi sa'id ọlọ́ni fa'atarafu bi dhanbihim àwọn náà wá rí bí táwọn ti kọ́sẹ̀ law kunna nasma'u aw na'qilu kí lọ́lọ́n sọ́nù Suratul Qaf níparí Suratul Qaf inna fi dhalika la dhikra liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid. Ó ti tán. Allahu akbar kabira. Kásínú Kùránì yóò mọ̀ jẹ́ mẹ́tí o. Liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid. Fún ẹni tó ní ọkàn rẹ̀ sí wà láyé alqa sama àbótẹ́ tí wa huwa shahid tí ó lè sí tẹ́sọ dáadáa. Ọlọ́sì jámọ̀ ìpé làákàyè ọkàn ló wà tí ó rántí walakin ta'mal al-qulubuhum allati fi as-sudur afwan qulub ni ó wà ní sudur.
innal ladhina yakhshawna rabbahum innal ladhina yakhshawna rabbahum bil ghaibi lahum maghfiratun wa ajrun kabir. Yaqulu al-imam ash-Shawkani rahimahullah wani lamma faragha Allah subhanahu wa ta'ala subhanahu min dhikri ahwali ahli an-nar. Tẹ́bárí gbogbo ta tó síwájú Ọlọ́run fi sọ̀rọ̀ àwọn ọmọ náà sáhọ́ aládá. Zakaro ahla al-janna, Ọlọ́run wá ń sọ̀rọ̀ àwọn ará al-janna náà Ọlọ́run jẹ́mi àti yíwà náà. Qala innal ladhina yakhshawna. Qala ba'du al-ulama al-khawfu lin-nasi wal-khashyatu lil-ulama. Al-khawf kéèyàn ní bẹ̀rù gbogbo èèyàn ní máa ń fẹ́ ní ẹ̀tọ́ bá ti ní Islam, ṣùgbọ́n al-khashyatu lil-ulama kéèyàn wá ní páyà Ọlọ́run àwọn àfáà lónìí. Wọ́n sì yàtọ̀ láàrin al-khawf wal-khashya. Wọ́n ní khashyatu ni an tattaqiya Allah bima yuhibbu an tattaqiya bihi. Ó bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fẹ́ kéèyàn fi bẹ̀rù olùmọ̀ ní máma yẹn. Ṣùgbọ́n al-khawf ní kéèyàn kàn máa bẹ̀rù ìyà kéèyàn jẹ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn léèyàn jíyà ó lè máa pàápàá rẹ̀. Al-khashyatu khayrun minal, torí Ọlọ́run sọ pé innama yakhsha Allaha min ibadihi al-ulama. Dhalika liman khashiya rabbah, fáwọn tó bá bẹ̀rù Ọlọ́run al-khashya. Ṣùgbọ́n níbí báyìí Ọlọ́run bá alákọ̀ ìbẹ̀rù yẹn pẹ̀lú al-ghaib, ìgbà tó pamọ́. Ọ̀nà mẹ́rin làwọn afá sọ lérí ẹ̀. Àwọn kan ní wọ́n bẹ̀rù Ọlọ́run ọba tí wọn ò rí, Ọlọ́run ọba tó jẹ́ al-ghaib. Méjì ni gbogbo alam. A ní alamul ghaib àti alamu shahada. Bí nísbàtí sáwọ èèyàn ni lọ́dọ̀ Ọlọ́run kò sí ghaibu, gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run shahada ni. Alamul ghaib ó wá pín sí méjì, shahada tún mọ̀ àti shahadatun hadira. Mẹ́ta ní báyìí, shahadatun mada, shahadatun hadira wa shahadatun mustaqbila. Nǹkan tó yẹ kó possible fún yàn láti witness ẹ̀ but kò tí dé, ghaibu náà ṣì ní báwọn. Lápẹẹrẹ in tí ó ṣẹlẹ̀ lọ́la ghaibu ni, but shahada ni lọ́dọ̀ Ọlọ́run, àbí in tó ṣẹlẹ̀ tó ti kọjá òun náà ti di ghaibu. Ẹni tí ò bá witness rẹ̀ ò lè sọ bó ṣe rí. So yé bẹ́yìn èyí táà rí lọ́wọ́ báyìí nìkan ní kí ni ṣàhádà. Kí ló táwọn bá fi sọ bẹ́ẹ̀? Torí wípé ká sọ pé bàbá wà ń bí táà bá ń rí London bá ṣe wà ń bí báyìí, ṣe ghaibu ni? Rárá, kìí ṣe ghaibu. Ghaibu ló yẹ kó jẹ́ torí pé kìí ṣe ṣàhádà fáwà. Bọ̀tá wá ní technology táà lè fi mú wá táà fi rí tí ìsìnkú àgbọ̀ ọ̀nà ẹbọ, kìí ṣe ghaibu. Òun náà sọ pé ẹni tó lóun mọ ìmọ̀ ghaibu tó wáyé pé léyìn ló mọ̀ ilé iṣẹ́ ilmul ghaib. Kí wá ní ghaibu tó lọ́n sọ pé la ya'lamuha illa Allah, kò sẹ́n tó mọ̀ ikú jọ́ tí yíò kú. Wala tadri nafsun madha taksibu gada. In tí ń bẹ nínú agbáboyún Ọlọ́run nìkan ló mọ̀. Ẹlòmí ni tí a bá ṣọ́ trásà nìkan só lè mọ́ lọ́lọ́run bá ló ń bẹ̀yìn kò sọ pé mọ́ ni. Gender lẹ́sọ́lẹ̀ yìí ń wò, gender lẹ́ ń wò, mọ́mọ́ tí ó di olè, ẹ̀mí tí ó wọ́n náà bí tó wà lè jẹ́nà sẹ́ẹ̀mọ́ ni, ìdẹ́gbọ́n tó ní ó padà gba sẹ́ẹ̀mọ́ ni, yálà mọ́ fi àrùhàn. So mọ́ lọ́lọ́wọ́ bá lòdí sí mọ́ ni. Bó ti ẹ̀jẹ́ pé lọ́dọ̀ àwọn àfọ́ onílúgà àmọ́ lè mọ́ fún in tó bá jẹ́ tó jẹ́ ákìlù ṣùgbọ́n táà tí ìrí tó wà lọ́kàn, kò tí true picture rẹ̀ ò tí jáde. Bẹ́ẹ̀ ni Ibn Akili sọ́nà Sharu Alfiya Ibn Malik rahimahullah. In tí ń bẹ̀ lọ kátà àti ìrìṣẹ́pọ̀ ẹ̀ alìlò máa fún sọ́kọ́ ní àbábò. Bẹ́ẹ̀ náà ni wọ́n fi lò máa fún tí ń bẹ fínú al-arham. A mọ̀ pé èèyàn ni ṣùgbọ́n àti àti ìrì àbí wọ́n lálẹ́ lò máa fún Ibn Akili sọ bẹ́ẹ̀ náà Sharu Alfiya Ibn Malik. Sọ́kà fún yí. So níbẹ̀ yẹn àwọn tí wọ́n pè ní ghaibu tọ́mọ nìyàn olè mọ̀ nìyàn òyìn ni al-ghaibu al-hakiki, àmọ́ ṣàhádà tó mọ̀ dọ́t èyàn lè mọ̀ wọ́n tí wọ́n lè sọ fún yàn. So yíwa bẹ́ yẹn àhà ẹn tó lọ wo iṣẹ́ tó ní àwọn sọ fún
under shahada tún mọ̀ dot ló mọ́ sábà wà tó wájú kò ti yín ẹ̀bà ló jẹ́ kó tó kún lé àjẹ́nú kan tó kàn tẹ̀lé ọdọ́dọ̀ bàbá yẹn ní sọ̀sọ̀kúsọ èyí tó wá fẹ́ fi sọ tí ó ṣẹlẹ̀ fún ọyọ̀ ni ó pa ó kàn fi yẹn sọ fún yín rárá ìjẹun náà lè mọ tí ó ṣẹlẹ̀ so tó bá bá dé ọ̀dọ̀ bàbá yẹn ni ẹ̀bà lẹ jẹ́ tó kún lé ní bó lẹ ṣe mọ̀ ní ọwọ́ bàbá yẹn gbówó ìgbà tí ó bá wá sọ future tó fẹ́ kó predict yẹn complete irọ́ lòun but kí ni ó jẹ́ kó gbàgbọ́ torí kó ti sọ ṣàhádà tún madot orùpín vibe lòun rárá ìyẹ̀rún kan rí tó fún information so yíwa jama'a so inna alladhina yakhshawna rabbahum bil ghaib àwọn tí bẹ̀rù Ọlọ́run Ọba wọn tí wọ́n bá dáwà ara tí wọ́n tafsir kan nìyẹn àwọn tí bẹ̀rù Ọlọ́run Ọba nínú ọkàn wọn àwọn míì tuntun pé àwọn tí bẹ̀rù Ọlọ́run Ọba táà lè rí ògbogbo alókó sínú ọba táà lè rí ní ìsìn àtúbọ́dọ̀ ìkíyàmà innal ladhina yakhshawna rabbahum bil ghaibi lahum maghfiratun wa ajrun sọ pé ó fi sẹ̀sán tó bá tóbi mọ́gbẹ̀rọ̀ lè ní tọ́nà bá ti fún yàn ní mọ́gbẹ̀rọ̀ gbogbo nǹkan yòókù ìtàn yóò rà ánú ẹ̀ yóò rí gbogbo nǹkan yòókù ọlọ́run forí jẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run ni lahum ajrun kabir qala ba'du ulama al-ajru kabir aljanna kí la pé jẹ́ mọ́ al-ajru kabir wa huwa aljanna mithlu hadhihi al-aya gẹ́gẹ́ bọ́lá wọn sì sọ pé man khashiya ar-rahmana bil ghaibi wa jaa'a bi qalbin munib na'am udkhuluha udkhuluha bi salam ẹ̀tìrí pé tó bá ti ń sọ̀rọ̀ al-khashiyatu bil ghaib ẹ̀tìrí pé kìí ṣe ìgbà tá bá wà pẹ̀lú àwọn èèyàn báyìí nìkan ni máa bẹ̀rù Ọlọ́run tó ń bá dáwà tó máa bẹ̀rù Ọlọ́run wọ́n ní àwọn ni wọ́n rí ẹ̀sẹ̀ tó àwọn ni wọ́n sì wà janna ẹ wá gbọ́ Ànábì sallallahu alaihi wasallam ittaqullaha haythuma kuntum haythuma kunta wa atbi'i sayyi'ata al-hasana tamhuha wa khaliqin nasa bi khuluqin hasan ẹwà bóyá yíwa àhá so irú yẹn Ànábì ká bẹ̀rù Ọlọ́run bá ní gbogbo bíta bá wà àwọn àfáà ní kí ló tó jẹ́ pé haifu lólò gbogbo bíta bá wà wọ́n ní li anna taqwa bi ikhtilafil amakin ìbẹ̀rù Ọlọ́run bá ṣe jókòó yìí a olùbẹ̀rù Ọlọ́run gbogbo afẹ́ sí rí àmọ́ ẹjẹ́ padà ká dáwà nínú yàrá ìgbà ẹni tá mọ̀ ó tí oníkálùkù mọ̀ ìgbà ẹni ó ṣó Ọlọ́run kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa so abẹ́lọ́run àápọ̀ntí lọ́la látara wà sírú qawlahu lọ́la kọ́ ó di ìjọ Tuesday inshallah ó di ìjọ Tuesday ní Monday mo ní ìjókòó níbi kan ó jẹ́ pé ní lè jókòó Tafsir níjọ Monday tó ń bọ̀ yìí abẹ́lọ́run Ọlọ́run kò ṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa Rabbana atina fid dunya hasana ṣe ti bẹ̀rẹ̀ kílásì àwọn ṣe nìkan limada so lọ́la ìjókòó máa wà ní bíbà yìí lọ́la inshallah a máa ń ṣe ìbánisọ̀rọ̀ ní weekend so yóò wà ní bíbà yìí lọ́la pẹ̀lú àánú Ọlọ́run wa abẹ́lọ́run kọ́lọ́n kó ṣe níran fún wa bẹ́ẹ̀ náà ni Sunday kọ́lọ́n kó gbà níjẹ̀ fún wa As-Salaamu alaykum ìbéèrè àbí ọya ẹ sáré béèrè ó fẹ́ sáà ṣẹ́ni ẹ ma bá ṣiṣẹ́ ṣé wọ́n bá ṣiṣẹ́ yẹn ó lè sanwó láti redeploy olùgbọ́mọdé lò ó lè sanwó láti redeploy ó lè wẹ́n tí ó bá ṣe pé wọ́n ní deploy but Ọlọ́run ràn lọ́wọ́ option tó mú ìjó lè ṣe ní ilé dáhùn sí báyìí ẹni náà ti bí mi personally mi tí ní dáhùn sí Allahu a'lam àìsàn táìmù ó ní sọ̀látù dùhá bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yọ tán ìgbà tí yọ lọ́wọ́ tó wá ti wá yọ tán báyìí á dúró díẹ̀ yóò kàn dúró ní lásìkò ìbẹ̀rẹ̀ bí 7:10 or thereabout ẹni chẹ́kẹ̀ ẹwọ níbi àgbò yìí kí ló gbọ́
láti ká lọ́pẹ́ 7 láti 7 báyìí títí tí ó fi di àjírọ̀ ìgbà tí oòrùn tí ó dé tí ó kàtà yìí láti 7 tí níbi 12:30 èyàn fi àsìkò dùá náà ni òun náà ń pè ní sọ̀látù dùá, òun náà ń pè ní sọ̀látù ṣùrúk, òun náà ń pè ní ìṣrọ́k, gbogbo ẹ̀wọ́ ọ́ta sọ̀látù dùá náà ni jẹ́bẹ̀. Wallahu a'lam. Now fún àkíkí wítúrù tó kí wọn ló dáadáa tó ránà bí sọ pé sallallahu alaihi wasallam ij'alu akhira salatukum bil-layli witra, lójú jẹ́ wítìrì ní ó parí gbogbo ọ̀run yín lóru. Wallahu a'lam. Alaykum salaam. Ànábì fúnra wọn ní ètò wá ti rìnlẹ̀ pàánà bí máa ṣe wa khairul huda huda nabi sallallahu alaihi wasallam. Àwẹ̀ Monday Thursday kíyàn dún ní mọ̀ kó sì mọ̀ gba àyàmù beach ó dájọ́ àwẹ̀ nàbí yóò dáa jùlọ òun sì pọ̀ jùlọ khairul huda huda nabi sallallahu alaihi wasallam. Allahu a'lam. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum.